mo tún fi àsìkò yìí kí gbogbo wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́ ti láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì Arólé Baba 1010 TV níbi àti múròyìn wá lájẹ́ ọba alẹ̀ bí nǹkan ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ojú tẹ̀ fún òwà ojú ọ̀hún òní fọ́ etí tẹ̀ fi gbọ́ mi tí náà ò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè agara kìndó níṣe Elédùmarè agara ò ní dá yín mo kí gbogbo wa pé gbogbo ẹ̀kọ́ àdúró tì irun fún ti àsìkò yìí náà làyàn fẹ́ Elédùmarè gbálẹ́gbòde tí mo tún mọ́ wá sójú mọ́ màwòrán àtẹ́tí gbọ́ ẹ̀yìn tẹ̀jọ́ olólùfẹ́ mi bẹ́ẹ̀ tí mo kọ́kọ́ mi ò yí padà nígbà kankan àyànfẹ́ Elédùmarè òun lè ní jẹ́ kókó oníròyìn bí ìṣe mi ẹ jẹ́ ń gbé yẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ní falafala. lórí ilé ìwé tán gbé ti pa ní ilẹ̀ Haúsá ní àtàrí ààwẹ̀ Ramadan tí ń bẹ níta yìí ìjọba àpapọ̀ ní àwọn tí ń bá ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan tọ́rọ̀ kàn ní ìpínlẹ̀ ọ̀hún sọ̀rọ̀ láti ṣí ilé ìwé ọ̀hún padà. Ó yẹ kí El-Rufai, Buhari àti Buratai kan wà ní ẹni tí ó káwọ́ pẹ̀yìn rojọ́ ní iwájú ilé ẹjọ́ tó ń rí sí ìwà ọ̀daràn lágbàáyé lórí ikú tán fi pa àwọn Shiite ní ọdún 2015. Ọmọyẹlé Sowore ló sọ èyí di mímọ̀. Ìjọba ìpínlẹ̀ Kebbi ti ní àkọsílẹ̀ àrùn mísùsì igba báyìí èyí tó ti ṣekú pa ènìyàn 17. Ìwọ́de ìfẹ̀hónúhàn tó lágbára èyí tó jẹ́ ńlá ló bẹ́ lulẹ̀ nílùú Àkúrẹ́ látàrí ìpànìyàn àti ìjínigbé àwọn Fúlàní darandaran ní ìpínlẹ̀ ọ̀hún. Bẹ́ẹ̀ lọ́mọ sórí ní ìpínlẹ̀ Benue àwọn ọ̀dọ́langba ti dáná sun sẹkítẹ́rìàtì ìjọba ìbílẹ̀ ààfin ọba ìlú ọ̀hún tó fi mọ́ ilé ìtura tó jẹ́ ti sẹ́nítọ̀ kan ní ìpínlẹ̀ ọ̀hún látàrí ìpànìyàn gbogbogbà èyí tí ó fi ojoojúmọ́ wáyé ní ìpínlẹ̀ Benue náà. Ìròyìn náà rẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí lórí ilé ìwé tán gbé ti pa ní ilẹ̀ Haúsá lẹ́yìn àtàrí ààwẹ̀ Ramadan tí ń bẹ lóde yìí ìjọba àpapọ̀ ní àwọn tí ń bá ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan tọ́rọ̀ kàn ní gbólóhùn láti ṣí ilé ìwé náà padà. Mínísírì àpapọ̀ fún ètò ẹ̀kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà látẹ̀lẹ́ tó jẹ́ mínísítà kékeré fẹ́tọ̀ ẹ̀kọ́ ilẹ̀ yìí Suwaiba Ahmed olómọ̀ sísọ lójú ẹgbọ́n ọ̀rọ̀ náà lásìkò tó ní ìtàkùrọ̀sọ lórí tẹlifíṣàn móhùnmáwòrán Channel níbi tó ti ṣe ní àlàyé pé lórí ẹ̀sùn àti wàhálà tí ń lọ ní ilẹ̀ Haúsá pẹ̀lú bí àwọn ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan níbi tá a ti rí ìjọba ìpínlẹ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ bí wọ́n ṣe fi àgádágodo ńlá ti àwọn ilé ìwé pa ní ìpínlẹ̀ ọ̀hún látàrí ààwẹ̀ Ramadan ètí wọ́n sì ní àwọn fún àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ àtàwọn òṣìṣẹ́ ilé ìwé kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ ọ̀hún ní ọlídé ìyún ìsinmi fún odidi ọ̀sẹ̀ 5 gbáko ó dẹ̀yìn ọdún ààwẹ̀ kí wọ́n tó padà sí ilé ẹ̀kọ́ náà níṣe ni mínísítírì tó ń rí sí ètò ẹ̀kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti wá sọ bí wọ́n wípé àwọn tí ń bá àwọn ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan ọ̀hún ní gbólóhùn lórí ọ̀rọ̀ náà ó ṣe ní àlàyé ìyún Suwaiba wípé àwọn kò lè jẹ ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan náà tí ọ̀rọ̀ ọ̀hún kàn àwọn ò lè jẹ wọ́n nípa lórí pé kán fi túláàsì ṣí ilé ìwé náà torí pé kì í ṣe ti ìjọba àpapọ̀ ilé ìwé ọ̀hún ló jẹ́ ti ìjọba ìpínlẹ̀ níbi tá a sì ti rí ìpínlẹ̀ 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ní ilẹ̀ Haúsá ìpínlẹ̀ Bauchi, Katsina, Kebbi àti ìpínlẹ̀ Kano náà ti kéde wípé kí ilé ìwé kókó àní títìpa títí di àkókò tí ààwẹ̀ Ramadan tí ó fi lọ báyìí níṣe ni àlàyé náà ló ti wá ṣáájú wípé àwọn tí wọ́n jẹ́ ìjọ Christian Association of Nigeria ó ní wọ́n ti korojú sí ìgbésẹ̀ táwọn ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan ọ̀hún tí wọ́n gbé níbi tó ti fi ẹ̀sùn kàn wọ́n wípé ní tí wọ́n ṣe yìí kò bójúmu tó bẹ́ẹ̀ ni kò bófin mu àti pé ó fi ìyà jẹ àwọn tí wọn kì í ṣe mùsùlùmí nínú àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ náà torí wípé wọ́n darí ilé ìwé ọ̀hún ní ti pé àwọn mùsùlùmí nìkan náà bẹ ní ilé ẹ̀kọ́ náà wọ́n ní fún ìdí èyí ó yẹ kí ìjọba kan gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí tẹ́ ẹ bá sì gbàgbé gẹ́gẹ́ bí àkọsílẹ̀ èyí tí àjọ UNICEF náà ṣe ní ọdún 2024 níṣe náà ti ní àkọsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí wọn kò dín ní 18.3 million ó ní wọn kò sí ní ilé ẹ̀kọ́ mọ́ báyìí káàkiri orílẹ̀-èdè Nàìjíríà látàrí wípé ètò ẹ̀kọ́ orílẹ̀-èdè Nàìjíríà òun ló ṣe bẹ́ẹ̀ tó mẹ́ẹ̀ ní apá ibìkan ju ibìkan lọ èyí tó mú kí àwọn CAN náà kí wọ́n bu ẹnu àtẹ́lu ìgbésẹ̀ tí ìjọba ìpínlẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin gbé wípé àwọn tó ń jó àjórẹ́rìn ní agbọn ètò ẹ̀kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bó ṣe ní àwọn
pẹ̀lú bá ṣiṣẹ́ ní àlàyé pé ebi ọ̀pàgbà fọmẹkẹ àti ìṣẹ́ ó ń bá wọn fínra ní ilẹ̀ haúsá síbẹ̀ wọ́n tún fi ọwọ́ rẹ̀ mú ètò ẹ̀kọ́ ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ lórí ọ̀rọ̀ náà ṣùgbọ́n Suwaiba Ahmed ó ní àwọn tí ń bá wọn ní ìtàkùrọ̀sọ báyìí táwọn sì nígbàgbọ́ pé wọ́n wá ojútùú sí títí iléèwé náà pa láti ṣí i. Ó yẹ kí El-Rufai, Buhari àti Buratai kan wà ní àtìmọ́lé kan sì máa káwọ́ pẹ̀yìn rojọ́ lórí ikú tí wọ́n fi pa àwọn Shiite níwájú ilé-ẹjọ́ àwọn ọ̀daràn lágbàáyé báyìí. Ọmọyẹlé Sowore ló sọ èyí di mímọ̀. Ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú AAC lọ́dún 2023 Ọmọyẹlé Sowore wọn ló ti ṣe àlàyé ọ̀rọ̀ ní ojú òpó ayélujára X tá a mọ̀ sí Twitter níbi tó ti sọ dímọ̀ wípé ẹni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kaduna Nasiru El-Rufai àti ààrẹ àná ní orílẹ̀-èdè Nàìjíríà Muhammadu Buhari tó fi mẹ́rin tó jẹ́ olórí àwọn ọmọ ogun ilẹ̀ yìí tẹ́lẹ̀ rí Tukur Buratai ó ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló yẹ kí wọ́n wà ní ẹni tí wọ́n máa káwọ́ pẹ̀yìn rojọ́ ní iwájú ilé ẹjọ́ tó ń rí sí ìwà ọ̀daràn lágbàáyé International Criminal Court ó ní fún ẹ̀sùn tí òun fi kàn wọ́n nípa ikú àwọn tó jẹ́ mùsùlùmí tí wọ́n ń pè ní Shiite èyí tí òǹkà wọn jẹ́ 300 tí wọ́n ṣekú pa lásìkò ìṣèjọba El-Rufai ní ọdún 2015 èyí tí wọ́n sì sin wọ́n sínú kòtò giriwo tí wọn ò sì gbé ìgbésẹ̀ àti ìwádìí lé wọn lórí. Sowore ló sọ èyí di mímọ̀ lẹ́yìn tí àwọn kan tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ lu El-Rufai lọ́gọ̀ ẹnu lórí bí ó ṣe fi ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ níbi tí Sowore ti ṣe ní àlàyé pé kò yẹ lẹ́ni tí a mọ̀ kí tá a mọ̀ yàn àbí tá a mọ̀ sà torí pé El-Rufai gan ó ní àná rẹ̀ kò sunwọ̀n lásìkò tó náà wà lórí àléfà gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Kaduna ó ló jẹ́ kí Sowore wá mẹ́nuba àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ lásìkò rẹ̀ nílẹ̀ tó ní wọ́n pa àwọn èèyàn náà ní ìpakúpa lọ́dún 2015 ó ní gẹ́lẹ́ bíi ti ààrẹ àná ní orílẹ̀-èdè Philippines ó ló yẹ kí wọ́n ṣe ìgbésẹ̀ El-Rufai Muhammadu Buhari àti Buratai kan máa káwọ́ pẹ̀yìn rojọ́ lásìkò yìí níwájú ilé ẹjọ́ tó ń rí sí ọ̀nà dídá káàkiri àgbáyé. Bẹ́ẹ̀ náà ni ó tún sọ̀kò ọ̀rọ̀ sí ẹni tó jẹ́ igbákejì ààrẹ tẹ́lẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà èyí Yẹmí Ọ̀ṣínbàjò ó sọ dímọ̀ wípé òun náà ti ń gbáradì ó sì ti ń palẹ̀ mọ́ láti darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú SDP èyí tí El-Rufai darapọ̀ mọ́ lánàá níbi tó ti ní wọ́n jọ fẹ́ fi ọwọ́ sowọ́pọ̀ láti yọ ẹni tí ó wà lórí àléfà. Ó pe ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló kọ tí ò gbẹnu wa láti pè lórí ẹ̀rọ lórí móhùnmáwòrán tí a wọ̀ yìí ó ní àtẹ̀jáde tó fi léde ọ̀hún ibẹ̀ ló sọ nímọ̀ wípé wọ́n jọ fẹ́ sowọ́pọ̀ láti yọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu kúrò lórí àléfà gẹ́gẹ́ bí ààrẹ lọ́dún 2027. ọ̀rọ̀ mọ̀ pọ̀ nínú àlàyé tí Ọmọyẹlé Sowore tó fi sójú òpó ayélujára X rẹ̀ nínú ètí àtúpadà máa fún wa ní àbọ̀ rẹ̀ bí ó bá tún ṣe ń lọ sí i. Ìjọba ìpínlẹ̀ Kebbi ti ní àkọsílẹ̀ àrùn mísùsì 200 báyìí èyí tó sì ti ṣekú pa ènìyàn 27 ní ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí kọmíṣánná fétò ìlera ìpínlẹ̀ Kebbi Alhaji Musa Ismail ṣe sọ ní àlàyé ní Birnin Kebbi tí ń ṣe ìpínlẹ̀ ọ̀hún ó sọ dímọ̀ wípé àkọsílẹ̀ àrùn mísùsì ètò ń ṣekú pa àwọn ènìyàn tọmọdé tàgbà ó ní àwọn ti ní àkọsílẹ̀ ètò jẹ́ 248 báyìí nílẹ̀ tó sì ní ènìyàn 27 ló ti ṣe bẹ́ẹ̀ gba èkúrújẹ lọ́wọ́ ẹbọra látàrí àrùn yìí nínú ètò ṣe ní àlàyé pé abúlé 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní ìtànkálẹ̀ àrùn náà ó ní ó ti gbópọn ju ti àwọn tó kù lọ. Ó dárúkọ abúlé Alero, Gwandu àti Jega ní ìjọba ìbílẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí. Ó tún tẹ̀síwájú wípé àwọn àpẹẹrẹ tí àrùn náà mú dání ó ní orí fífọ́, líle, ibà àti ara ríro tó fi mọ́ èébì kó máa gbé àwọn ènìyàn àti ìgbẹ́ gbuuru tí ó jẹ́ ara àwọn àmì tí àìsàn náà tó mú dání. Bẹ́ẹ̀ náà ló tún sọ dímọ̀ wípé ó tún kù lára àwọn àìsàn náà èyí tó sì rọ gbogbo àwọn ènìyàn wípé ká gbìyànjú tó bá ti ń ṣe bẹ́ẹ̀ kẹ́fi pé ara wọn kù díẹ̀ káàtó ká má tẹ̀tì láti tètè ké sí àwọn tí ọ̀rọ̀ kàn lágbọn ètò ìlera. Bẹ́ẹ̀ náà sọ dímọ̀ pé ìjọba ìpínlẹ̀ Kebbi ó ti yọ̀ǹda owó tùlùtùlù èyí tó jẹ́ mílíọ̀nù lọ́nà 30
30 million naira fún oògùn rírà àti àwọn nǹkan míì tí yóò lè jẹ́ kí àlàáfíà kó jọba ní ìpínlẹ̀ Kebbi látàrí àrùn tó bẹ́ sílẹ̀ yìí tó sì sọ dímọ̀ wípé káwọn olùgbé agbègbè ibẹ̀ ní pàtàkì jùlọ ní ìpínlẹ̀ Kebbi kí wọ́n bọ̀wọ̀ fún òfin àti ìlànà táwọn elétò ìlera tán bá là kalẹ̀ kí ètò ààbò tó péye nípa àlàáfíà wọn kó lè padà jọba síwájú sí i. Ó dáa ní ìpínlẹ̀ Ondo báyìí ìwọ́de ìfẹ̀hónúhàn ńlá ló mà ti bẹ́ lulẹ̀ ní ìlú Àkúrẹ́ látàrí ìpànìyàn àti ìjínigbé àwọn Fúlàní darandaran èyí tó ti di lemọ́lemọ́ ní ìpínlẹ̀ náà. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ nínú fọ́nrán tá a tún máa ṣe àfihàn rẹ̀ fún àti ó máa jẹ́ ẹ̀rí máa jẹ́ mi ìṣó nípa àwọn obìnrin ọ̀dọ́langba tarúgbó tomidan àti ọkùnrin tí wọ́n túyàyà jáde lólùlù ìpínlẹ̀ Ondo tí ń ṣe Àkúrẹ́ lẹ́yìn ìròyìn tí ó jáde wípé àwọn Fúlàní darandaran tó náà ti jí òṣìṣẹ́ sọ̀fẹ́ 9 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ti jí wọn gbé wọ inú gbósà lọ báyìí ní agbègbè tó pè ní Owódé ìlú Àgbò ìjọba ìbílẹ̀ gúúsù Àkúrẹ́ níṣe ni àwọn ènìyàn wá yájú jáde náà túyàyà láti ṣe ìfẹ̀hónúhàn lórí ìkọlù àwọn Fúlàní gbogbogbà sí òpópónà Ọba Adésídà ní Àkúrẹ́ tí ṣolúlu ìpínlẹ̀ Ondo nígbà tí wọ́n ṣe ní àlàyé látẹnu ẹni tó jẹ́ àbúrò ọ̀kan lára àwọn sọ̀fẹ́ èyí tí wọ́n jí gbé ọ̀hún tí ó porúkọ rẹ̀ ní Comfort Àfọlábí ó ṣe àlàyé pé ní ọ̀sẹ̀ tó kọjá ó ní wọ́n ti jí àwọn sọ̀fẹ́ ọ̀hún láti jí wọn gbé níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ lọ́wọ́ nínú oko láti ti pe àwọn mọ̀lẹ́bí wọn wípé kán lọ rèé tọ́jú mílíọ̀nù lọ́nà 50 náírà 50 million naira ṣùgbọ́n ní níṣe náà tún yín owó náà tún yín ọwọ́ rẹ̀ sókè sí i láti sọ di mílíọ̀nù lọ́nà 100 náírà 100 million naira níbẹ̀ tó ní ó ti sú gbogbo àwọn òsì lè jáde rìnyàn fanda bó ti wu àwọn mọ́ ní gbogbo agbègbè tí àwọn oníṣẹ́ láabi náà tó ti sọ̀sẹ̀ èyí ló sì sún àwọn kan ògiri láti lè ké sí àwọn tí ọ̀rọ̀ kàn àti aláṣẹ ìpínlẹ̀ Ondo láti wo ojútùú sí làásìgbò àti wàhálà táwọn ènìyàn náà tí wọ́n ń kojú ìpínlẹ̀ Ondo ọ̀hún. Oníròyìn náà ti jáde ní lemọ́lemọ́ láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn báyìí nípa ìkọlù àwọn Fúlàní darandaran tán jẹ́ ajínigbé nínú ìta tí mo wá ṣáájú àsìkò yìí lọ́sẹ̀ tó kọjá níbi tí wọ́n ti jí àgbẹ̀ àti ẹni tó jẹ́ alákòóso oko kan ní ọba ilé tí ń ṣe ìpínlẹ̀ Ondo náà tí ó sì wà ní àtìmọ́lé wọn títí di àkókò tá a fi ń kó ìròyìn jọ ṣáájú náà la sì ti mú ìròyìn náà wá nípa ìpànìyàn èyí tá a sọ dímọ̀ pé ó wáyé lánàá òde yìí tí ń ṣe ìpínlẹ̀ Ondo ọ̀hún níbi tá a ti sọ dímọ̀ wípé 20 ènìyàn olómà tó ti ṣe bẹ́ẹ̀ gba èkúrújẹ lọ́wọ́ ẹbọra nígbà tí wọ́n ṣe ìkọlù sí ìlú 4 ọ̀tọ̀ọ̀tọ̀ gẹ́gẹ́ bí a sì ti sọ di mímọ̀ nínú ìròyìn wa tó ti ṣáájú ti àsìkò yìí àwọn agbègbè tí ó jẹ́ ìlú 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀hún tí wọ́n ṣe ìkọlù sí ibẹ̀ láti rí Aba Alájìdó Aba Sunday Aba Paito àti Adémẹ́kùn ní ọjọ́ àìkú tí ń ṣe ọjọ́ Sunday ó ní ìṣẹ̀lẹ̀ lẹ́yìn ó ní ó ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ bá sì gbàgbé ọmọọba Adélọ́wọ̀ Adékẹ́misọ́lá tó jẹ́ adelé ìlú Adémẹ́kùn ó ní ó sọdúnmọ̀ wípé ènìyàn 14 gbáko ó ní wọ́n padànù ní ìlú òun nìkan kó tó di pé wọ́n tún fò sókè rajà tó tún ṣe ìkọlù míì sáwọn olùgbé agbègbè ìpínlẹ̀ Ondo ọ̀rọ̀ ọ̀hún ló ti sọ àwọn olùgbé agbègbè náà tó mú wọn tú jáde síta láti ṣe ìfẹ̀hónúhàn lórí wàhálà àti làásìgbò táwọn Fúlàní darandaran èyí tí wọ́n ń ṣe nínú àwọn àtẹ̀jáde láti gbé dání nínú pátákó ẹlẹ́mọ̀ọ́ tí ń bẹ lọ́wọ́ wọn ibẹ̀ náà ti sọ dímọ̀ wípé àwọn ò fẹ́ Fúlàní mọ́ gbogbo wàhálà yìí ti tó gẹ́ ó sì ti sú àwọn kó lọ sókè lọ́ọ̀rẹ́ sinmi.
ẹ̀bẹ̀ wa bẹ̀bẹ̀ ẹ ṣàánú o bàbá tó dànù sínú ọ̀run hospital ló wà ẹ jọ̀ọ́ ẹ bá wa jáde ẹ bá wa bẹ̀ wọ́n kó tú wọn sílẹ̀ ọkùnrin mẹ́sàn-án wọ́n níyàwó wọ́n bímọ àfi 50 million bẹ̀bẹ̀ wọ́n ní wọn gbà wọ́n lọ́dọ̀ mílíọ̀n mẹ́kù ní ìlú àbò wọ́n ti kó wọn òṣìṣẹ́ sọ̀fíà ni wọ́n o abẹ̀bẹ̀ o ẹ ṣàánú abiyamọ ẹ ṣàánú o bàbá ẹ pa ẹ ṣàánú o wọ́n ti wọlé sí wa lára o ìjọba ẹ ràn wá lọ́wọ́ o àwọn èèyàn wa bọ̀ lọ́nà ẹ ṣàánú o ẹ jọ abẹ̀bẹ̀ lórúkọ abiyamọ ìjọba jáde sí wa. ẹ káàbọ̀ padà ìròyìn ó ń tẹ̀síwájú báyìí bẹ́ẹ̀ lọ má ṣe sórí ní ìpínlẹ̀ Benue àwọn ọ̀dọ́langba ti dáná sun sẹkítẹ́rìàtì ìjọba ìbílẹ̀ ààfin ọba ìlú ilé ìtura tó jẹ́ ti sẹ́nítọ̀ àgbà olóṣèlú kan ní ìpínlẹ̀ Benue látàrí ìpànìyàn gbogbogbà tó ń wáyé níbẹ̀ ní ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Gwa ó ní àwọn ọ̀dọ́ tínúbí náà ti ṣe bẹ́ẹ̀ dáná sun sẹkítẹ́rìàtì tó jẹ́ ti ìjọba ìbílẹ̀ ọ̀hún ètò wà ní Nàká àti ààfin ọba ti ìjọba ìbílẹ̀ Gwa èyí tí wọ́n pe orúkọ ọba ọ̀hún ní HR8 Daniel Abomse gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ àti àlàyé táwọn olùfẹ̀hónúhàn èyí tí wọ́n ṣe fáwọn oníròyìn lásìkò tá à ń kó ìròyìn jọ níṣẹ́ náà sọdún náà wípé àwọn agbésùmọ̀mí Fúlàní darandaran ó ní wọ́n bá ti ń ṣe ìkọlù sí àwọn ní ìjọba ìbílẹ̀ náà láti ọjọ́ tó ti pẹ́ wọ́n ní èyí tó ti wá ṣe yìí tó sú àwọn ó ní bá ṣe ṣekú pa àwọn tán jẹ́ ọlọ́dẹ tán sọ àdúgbò tán jẹ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tán sì pa wọ́n ní ìpakúpa ó ní ikú tí wọ́n kú yìí ó dùn àwọn jọjọ ṣùgbọ́n níṣe ní ìjọba ìpínlẹ̀ ọ̀hún náà tó fọwọ́ lẹ́rán tí wọ́n sì ṣe nǹkan kan lórí ìgbésẹ̀ náà èyí tó mú kí inú bí àwọn láti sin òkú àwọn ènìyàn náà lásìkò tó fẹ́ sin òkú ọ̀hún òun náà sì fọn mú tí wọ́n sì ń ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn kó tó di wípé wọ́n bínú lọ sí sẹkítẹ́rìàtì ìjọba ìbílẹ̀ tó ń bẹ ní Nàká yìí ìjọba ìbílẹ̀ Gwa àti ààfin ti ọba Gwa yìí tó tún fi mọ́ ilé ìtura tó jẹ́ ti ọmọlé ìgbìmọ̀ asòfin tó ń ṣojú fún àríwá ìlà oòrùn Benue sẹ́nitọ̀ Titus Zamu tí wọ́n ṣe bẹ́ẹ̀ dáná sun gbogbo ilé ìtura tiẹ̀ náà látàrí wípé inú bí wọn sí ìgbésẹ̀ tí àwọn Fúlàní darandaran tó ń gbé nípa bí wọ́n ṣe ń ṣekú pa àwọn ènìyàn ní ìpínlẹ̀ ọ̀hún wọ́n sì sọ ní mọ̀ wípé àfi kí ìjọba ìpínlẹ̀ Benue kí wọ́n má tètè dìde jígìrì sí ọ̀rọ̀ yìí torí pé àwọn ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni a sì tí ì mọ́rú àwọ̀ tẹ̀yẹ àwọn yóò mú jáde tẹ̀ bá sì wá gbàgbé kì í ṣèní kì í ṣàná láti mú ìròyìn wá nípa ìkọlù àwọn Fúlàní darandaran èyí tí wọ́n ti ń ṣe ìkọlù sáwọn olùgbé ìpínlẹ̀ Benue àti ti sọ ìròyìn kan lánàá òde yìí níbi tá a ti sọ dímọ̀ wípé ènìyàn tí kò dé ní 20 làwọn Fúlàní darandaran náà tó ti ṣekú pa ní ìlú ọ̀hún ọ̀pọ̀ ìròyìn ló ń jáde nípa àwọn Fúlàní tó ti gba gbogbo ilẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà tí ìjọba sì fọwọ́ lẹ́rán tí wọ́n sọ nǹkan kan lórí ọ̀rọ̀ náà a yóò tún máa fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn lórí bí nǹkan bá tún ṣe ń lọ nípa ìtẹ̀síwájú àwọn tó ń jìjàgbara àti àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó fi mọ́ àwọn tó ń ṣèfẹ̀hónúhàn lórí káwọn Fúlàní kan kúrò nílẹ̀ bàbá wa. ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí lóní belenja òun náà la fi ṣe àtọwà máa lọ ẹ jẹ́ mẹ́nubà kókó tí mo pẹ̀ kẹ́lù lẹ́ẹ̀kan sí i. a ní lórí ilé ìwé tán gbé ti pa ní ilẹ̀ Haúsá lọ́hùn-ún nítorí àwẹ̀ Ramadan ìjọba àpapọ̀ ní àwọn tí ń bá ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní gbólóhùn lórí bí wọ́n ṣe ṣí àwọn ilé ìwé náà. ó ní ó yẹ kí El-Rufai Buhari àti Buratai káwọ́ pẹ̀yìn lójọ́ ikú tó pa àwọn ṣẹ́ẹ̀tì níwájú ilé ẹjọ́ àwọn ọ̀daràn lágbàáyé ní Sowore la ló sọ èyí di mímọ̀. ìjọba ìpínlẹ̀ Kebbi ní àwọn ti lákọsílẹ̀ àwọn mísùsì 200 tí ènìyàn tí kò dín ní 27 tó sì ti jáde láyé báyìí. ìwọ́de tó lágbára tó sì láàmìlaka ló bẹ́ sílẹ̀ ní ìlú Àkúrẹ́ tí ń ṣe olúlu ìpínlẹ̀ Oǹdó látàrí ìpànìyàn àti ìjínigbé àwọn Fúlàní darandaran náà. níparí láti mọ̀ wá wípé bẹ́ẹ̀ lọ́mọṣorí ní ìpínlẹ̀ Benue níbi tí àwọn ọ̀dọ́langba ti dáná sun sẹkítẹ́rìàtì ìjọba ìbílẹ̀ ààfin ọba àti ilé ìtura tó jẹ́ ti sẹ́nítọ̀ ní ìpínlẹ̀ ọ̀hún látàrí ìpànìyàn àti ìjínigbé gbogbogbà.
títí di ìgbà tí ń tún máa padà fún wa ní ìròyìn míì lórí ìkànnì tá a jọ wà yìí, ó kọ mi ò ní yí padà. Àyànfẹ́ Elédùmarè òun lèmi jẹ́ títí dìgbà náà. Mo kí wa pé a kú àtàárọ̀ o.